pa àdògán wọ́n pa bàbá bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn gbogbo ohun tá a lè ṣe láṣẹ àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkún mo gbà fọlọ́ o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu lọ́wọ́ tá a wà ìdá terrorist kò ní dà tí wà nìkan ó ti dìjà gbogbo Yorùbá tí gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. ẹ tẹ́tí ká ẹ gbọ́ o ohun tó fa okùnfà tí Sunday Igboho fi lóun ò ṣe Yorùbá nation mọ́ gbogbo ẹ̀ pátápátá ní màá gbìyànjú àti sọ fún yín. àwọn bàbá kan wá dìde pé ẹsìn sọlọ́dọ̀ bàbá tí mo gbé yẹn já lọ Paso ọmọ rẹ yìí lọ́rùn lẹ̀ kó lè mọ padà tí bó ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu lẹ́nu yóò sòkò tọmọtọmọ. ṣé bẹ́gbẹ́ kan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ Oòduà People Congress ó ti wà nígbà yẹn àwọn Yorùbá nation ṣe jáde ṣùgbọ́n nítorí pé Sunday Igboho jáde gẹ́gẹ́ bí akọni ọmọ ilẹ̀ Yorùbá wọ́n wá pàmọ̀pọ̀ wọ́n wá gbé Yorùbá nation wọ́n fi kọ́ lọ́rùn ó wá ta àsíá Yorùbá nation ṣebí látara ẹ̀ náà ó ní iye ẹ̀mí tó bọ́ nílé Sunday Igboho àbí kò ní iye ẹ̀mí tó bọ́ nílé Sunday Igboho ni. ẹsẹ̀ mi ṣé mo ṣe síta tó ṣé mo ní kí Yorùbá wọn rìn ní ta ni mo pa mo ní ẹ̀yin Fúlàní terrorist mo pa wá mọ́ ẹ kó lórí ilẹ̀ wa wọ Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn. ṣebí nígbà tí a ṣèwádìí lọ tá a ṣèwádìí bọ̀ nínú ìjọba Buhari èyí tó rán àwọn ológun wípé kí wọ́n lọ sílé Sunday Igboho wọ́n sọ wípé àwọn ò lè dá lọ lé Sunday Igboho ṣebí inú àwọn ọ̀dàlẹ̀ àgbààgbà Yorùbá kan àwọn náà ni wọ́n lọ tí wọ́n pamọ́ pọ̀ tí wọ́n fún wọn lówó tí wọ́n lọ sílé Sunday Igboho abẹ́kọ̀ ṣé ó yẹ kí ọmọ Yorùbá kó tún máa kú sójú ọfà. wọ́n pa àdògán wọ́n pa bàbá bàtà ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn gbogbo ohun tá a lè ṣe láṣẹ àròmìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkún mo gbà fọlọ́ o ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyàwó rẹ bàtà àtàwọn ọmọ rẹ mọ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹsìn sọlọ́dọ̀ bàbá tí mo gbé yẹn já lọ Paso ọmọ rẹ yìí lọ́rùn lẹ̀ kó lè mọ padà tí bó ti ń ṣe nǹkan rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu lẹ́nu yóò sòkò tọmọtọmọ. Sunday gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yóò sì wọlé second time. wọ́n wá ní bẹ́ẹ̀ mi tọkàntọkàn mo ní láti support bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé fún Sunday mo ní bẹ́ẹ̀ ni bàbá mi àwọn bàbá olúmọ wá ní Sunday mo ní bàbá olúmọ ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́nu bàbá ní àwa sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ni o ẹ lè wọ ọbẹ̀ mo ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ face pẹ̀lú bàbá terrorist náà làá face kò sí tó kékeré àwọn Fúlàní tẹ́bà ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹjẹ àdéhùn alápẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lòdò kan mọ̀ lòdì àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ lọ kọ̀wé wá ẹ fọlọ́ ẹ bá ń pàtẹ́ òkú bàbá. Àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́dún tiwa lọ́wọ́ tá a wà ìdá tẹ́lọ̀sì kò ní dà tiwa nìkan ó ti dìjà gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tó gbé tàbá bẹ̀rẹ̀ sí àwọn àtàjọ sí náà rè àwọn àgbẹ̀ ọmọ ọdún ó ṣe kó lo òun sì lò èmi rẹ̀ fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún wa ní support bí tí terrorist gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ wa tí gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn so gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n pa àwọn rẹ̀ wọ́n kóra wọn jọ lódì
kóra wọn jọ lódì Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnu wa kọ nípa àwọn bàbá yìí bẹ́ẹ̀ni bàbá Tinubu bí táwọn ọ̀pẹ ní Ọlọ́run yẹn dáadáa ní ẹni ire ní ọ̀yẹ́ kọ́ sọ pé òun dáríjì mi torí mo kú. wọ́n ní yìnyín kẹ́ni kó ṣe mí o Sunday Igboho lòun ò ṣe Yorùbá nation mọ́ ó tó bẹ́ẹ̀ ṣé kò tó bẹ́ẹ̀ ni ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ariwo wa gbà ta kan pé Sunday Igboho lòun ò ṣe Yorùbá nation mọ́ Sunday Igboho lòun ò bá Yorùbá nation lọ o Sunday Igboho lòun ò bá Yorùbá nation mú o àwa ń pariwo kiri àgbáyé pàápàá pẹ̀lú àwọn sọ pé Sunday Igboho ó dé fìlà APC ẹ wo ẹni bá gbani níjọ́ tó ju ogun le nítorí yẹ kéèyàn fi bí ṣù ẹni tó bá dúró tì ní nígbà tí kò sẹ́ni kankan mọ́ tó yẹ kéèyàn fi bí ṣù ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ lójú ni kò fi ríran ọ̀pọ̀lọpọ̀ kan gbé orí rù báyìí ni orí yẹn kò sí ọpọlọ tó ṣiṣẹ́ ń bẹ̀ ẹ jẹ́ kí n gbé yín débi kan nígbà tí Sunday Igboho tó jáde fún ìjà Fúlàní àti Yorùbá tó lọ sí Ìbàràpá tí Sunday Igboho lọ lé àwọn Fúlàní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn káàkiri nílẹ̀ Yorùbá ṣé bílù ni gbogbo wa wà ṣé Yorùbá nation ti wà gbà yẹn àbí kò sí ṣé bí Yorùbá nation ti wà ṣé bí torí pé wọ́n rí pé Sunday jẹ́ akọni Sunday jẹ́ aṣíwájú nínú ọmọ Yorùbá ni wọ́n ṣe lọ kìbọnú àwọn lọ kí Yorùbá nation bá bẹ́ẹ̀ tẹ́ẹ̀bá mọ́tò ẹ farabalẹ̀ kẹgbọ́ mi wọ́n lọ kí Yorùbá nation bọ́ abẹ́ Sunday Igboho ni lórúkọ Yorùbá nation ló fi jáde dáadáa ṣé bẹ́gbẹ́ kan ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹgbẹ́ Oòduà People Congress ó ti wà nígbà yẹn àwọn Yorùbá nation ṣe jáde ṣùgbọ́n nítorí pé Sunday Igboho jáde gẹ́gẹ́ bí akọni ọmọ ilẹ̀ Yorùbá wọ́n wá pàmọ̀pọ̀ wọ́n wá gbé Yorùbá nation wọ́n fi kọ́ lọ́rùn ó wá ta àsíá Yorùbá nation ṣebí látara ẹ̀ náà ó ní iye ẹ̀mí tó bọ́ nílé Sunday Igboho àbí kò ní iye ẹ̀mí tó bọ́ nílé Sunday Igboho ni ṣebí nígbà tí a ṣèwádìí lọ tá a ṣèwádìí bọ̀ nínú ìjọba Buhari èyí tó rán àwọn ológun wípé kí wọ́n lọ sílé Sunday Igboho wọ́n sọ wípé àwọn ò lè dá lọ lé Sunday Igboho ṣebí inú àwọn ọ̀dàlẹ̀ àgbààgbà Yorùbá kan àwọn náà ni wọ́n lọ tí wọ́n pàmọ̀pọ̀ tí wọ́n fún wọn lówó tí wọ́n lọ sílé Sunday Igboho abẹ́kọ̀ ṣé ó yẹ kí ọmọ Yorùbá kó tún máa kú sójú ọ̀fà ṣebí torí pé wọ́n ti gbàbọ̀dì wọ́n ti torí ohun tí wọ́n fẹ́ jẹ́ wọ́n ti gbàgbé ohun tí wọ́n fẹ́ jẹ́ jàre ẹ wo èèyàn mi ẹ má ká tanra wa o bàbá wa Tinubu ó wá wò pé kí lòun fẹ́ ṣe bàbá wa Ládọjà ọ̀rẹ́ ni wọ́n ẹ jẹ́ ká tójú nù wò ìlú wo ni wọ́n ti jọba nílẹ̀ Yorùbá tí Tinubu ti lọ bẹ̀ ṣùgbọ́n nítorí pé àwọn àti Ládọjà wọ́n jọ ń bọ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ ni wọ́n ṣe rí pé ọjọ́ tí bàbá wa Ládọjà gbadé nílùú Ìbàdàn gbogbo Ìbàdàn ló mì tìtì odidi pírẹsidẹ́ǹtì ilẹ̀ Yorùbá wá síbẹ̀ ẹ jọ̀ọ́ kí la máa ní kó fún wa ò tí ò ní fún wa wọ́n wá wò pé Tinubu nìyẹn ọmọ àwọn wà nígbèkùn kì í ṣe pé ìgbèkùn pé kò lè jáde wọ́n ní kò ní access àwọn dúkìá ẹ̀ mọ́ ṣe bí ìlú làgbàgbà Yorùbá wà wọ́n ní kò lè lo àkáǹtì ẹ̀ mọ́ kò lè lọ sí àwọn olóyìnbó bí tó fẹ́ lọ mọ́ ó níbi tó lè lọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mú Sunday Igboho lọ bá Tinubu ó dẹ̀ ṣe kí ni o ó wò pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì bá a bá fọwọ́ ọ̀tún bọ́mọ wí á fi tòsì fà á mọ́ra bàbá wa Tinubu wọ́n wá fi ọwọ́ ọ̀tún bá Sunday wí wọ́n dẹ̀ fòsì fà á mọ́ra wọ́n wá gbẹ́sẹ̀ kúrò lórí embargo pé wanted ni eléyìí ò tó fáyọ̀nà ẹ̀yin náà tó bá jẹ́ yín ni tẹ́ ẹ wà nípò kan tí ẹ dẹ̀ mọ̀ yìí pé ọmọ yín lọmọ yìí ó dẹ̀ máa wúlò fún yín ṣùgbọ́n wà láhàámọ́ ṣé ẹ̀ ní pè jáde ṣé ẹ̀ ní yọ̀ǹda ẹ̀ ṣé kó kú sẹ́wọ̀n ni àbí kó kú sínú pé kò lè lọ kò lè bọ̀ ó wá fi sílẹ̀ ó wá dé ó wá fẹ̀mí ìmoore hàn ẹ̀yin òpònú ọ̀dẹ̀ afọ́fúngbẹ́mu aláìní làákàyè ọmọ Yorùbá ẹ wá ní pé kí Sunday Igboho kó má fẹ̀mí ìmoore hàn sí Tinubu tó bá dẹ̀ tún padà bú Tinubu náà ẹnu yìí náà ló máa dùn sí lẹ́ máa bẹ̀rẹ̀ sí pariwo ó tún ti bú Tinubu o ó tún ti bú Ládọjà o ó tún ti kí lẹ fẹ́ kó ṣe kí lẹ fẹ́ kó ọmọkùnrin ọ̀hún ṣe kí lẹ tún fẹ́ kó ṣe ẹni kó sá ó sá ẹni kó sùn ó ti sùn ẹni kó dìde ó dìde ẹni kó jókòó jó ẹjọ́ kí lẹ fẹ́ kó ṣe fẹ́ kó sí kànga ni gbogbo ìwọ tó bá mọ̀ pé olú ọmọ inú agboolé yín ò ní ṣòfò ẹ̀ má pariwo Sunday Igboho má sọ pé Sunday Igboho ohun tó ṣe ò dáa o nítorí pé igi kan ní nínú ilẹ̀ Yorùbá àwọn kan wà o wọ́n ń jẹ wọ́n mu wọ́n forúkọ Yorùbá jẹ wọ́n forúkọ Yorùbá mu ìjọdélé mi àti yín ṣókàndínlé tiẹ̀ àbókàndínlé tèmi ohun tí ò yẹ ká ṣọ́ la máa ṣọ́ ibi táṣọ oníkálukú wa ti ya ẹ jẹ́ ká ràn
tágbára wo ò bá ká ẹ mú wá àti abẹ́rẹ́ ẹ fi lẹ̀ ẹ́. Ebi ń pẹ́ lómi kóró ń jẹ́jẹ́ ariwo Sunday Igboho ló ń pa kiri. Ebi ń pẹ́ lómi kóró mímú ariwo Sunday Igboho àti Tinubu ló ń pa kiri. Ẹlẹ́yà ọjọ́ iwájú lẹ fi ń ṣeré tẹ̀ mọ̀ yẹn. Ẹ má jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká ṣe ra wa lóṣùṣù ọyọ̀ kí Yorùbá ká ba lè débi tí à ń lọ. Èyí ọ̀rọ̀ àmọ̀ràn fẹ́ni tó bá gbọ́.